kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ìgbèjì bẹ́ẹ̀ ni mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ṣe bẹ́ẹ̀ ni arọ́ba fíbà náà lọ́ba ọ̀pá kádé ó pẹ́ lórí káṣe ó pẹ́ lẹ́nu bàbá kẹsàn ọbọ̀ jẹ̀kú pẹ́ láṣẹ Elédùmarè bàbá bẹ́ẹ̀ ṣe fi yín joyè lágbára dẹ́dà ikú ọ̀ máa kí bí ikú ẹ yóò máa kí bí ẹyẹ ọmọ èyí yóò máa fún òbí ọmọ ènìyàn adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó gbé yín débẹ̀ kì í ṣe mímọ̀ ṣe èèyàn kódà kì í ṣagbára yín Ọlọ́run ló kádàrá pé kíni ẹ dórí ẹ̀ a kí afàsìkò yìí lórí Ẹwà Èdè TV afàsìkò yìí kí Alhaji wa ẹnjìnà Muritala Alimi ó ti ṣeéṣe Adétìmírìn wà tí wọ́n fi wọ́n jẹ ọba ìlú Kánò a kí gbogbo àwọn ará Kánò náà kú oríire a kí gbogbo àwọn Yorùbá tó wà ń bẹ̀ kú oríire ta ló fi wọ́n joyè oyè wáyé níjọ́ ọjọ́rú tí í ṣọjọ́ Wednesday inú oṣù tá a wà yìí ẹni tó fi wọ́n joyè náà ni ọba wa Aláìlúwà ní ọba tìlú Kánò ọba tí gbogbo wa mọ̀ sí Alhaji Aminu Ado Bayero láṣẹ Elédùmarè ojú òní tí gbogbo àwọn ọmọ ìlú Kánò lásìkò tí bàbá wa joyè yìí lágbára dẹ́dà gbogbo tí ẹ̀yin náà bá ti dáwọ́ yín lé yóò máa yọrí sí rere gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ a máa tò yín lọ́wọ́ lágbára dẹ́dà agbára àtòkun tí bàbá òfin wa tukọ̀ gbogbo àwọn ọmọ ìlú Kánò pátá Olódùmarè yóò jogún rẹ̀ fún yín o ojú òní tì yín lágbára dẹ́dà ọmọ òní kú mọ́ yín lọ bẹ́ẹ̀ ṣojú èyí ayé òní kú mọ́ yín lọ bẹ́ẹ̀ ṣojú èyí àwọn aráàlú gan òní kú mọ́ yín lọ bẹ́ẹ̀ ṣojú èyí òye ọgbọ́n àti ìmọ̀ tá a fi tukọ̀ oyè tẹ́ jẹ lágbára dẹ́dà Ọlọ́run àjogún ẹ̀ fún yín gbogbo wa ní Ẹwà Èdè TV làwọn fàsìkò kékeré pé ẹ kú oríire bàbá oyè náà ṣe kíni yóò kalẹ̀ lágbára dẹ́dà. ẹ̀yin olólùfẹ́ wa èmi ọmọ yín Salawudeen Abdulrasheed ìlọ́kọ́ pírẹsẹ̀ntà kàkàkí Elédùmarè mi ti ń fìgbà wọn fún yín jọmọ aráyé eré báyìí náà lẹ́ẹ̀mọ́ fi ti gbọ́ láṣẹ Elédùmarè ẹ̀ wò ní fi ti gbogbo mi Ẹwà Èdè TV náà ṣì ní kẹ́ ẹ máa wò.